ó ṣògùn o. Ikú ẹran. Ó ṣògùn o. Ikú ẹran. Ó ṣògùn yè. Ẹran kú èèyàn àbàjá bọ̀kọ. Ó kọ yín tí jẹ́. Orúkọ mi ni Àjàyí Samuel Abíọ́dún tí mo jẹ́ alukoro fún gbogbo ọdẹ níjọba ìbílẹ̀ Ọdẹ́dá, Ogun State. Part 3 ètò yín rè. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ kújọ́ mẹ́ta. Ìjọ nǹkan. Níbo labúlé ọ̀dọ̀ yìí? Abúlé Ìlúfòdò ní ìjọba ìbílẹ̀ Ọdẹ́dá. Tábàkọjọ́ ọ̀nà tó lọ sólùgbò sógùnmákì àárín ọ̀nà yẹn ní títì gangan ní abúlé Ìlúfòdò wà. Ìlúfòdò wà. Gẹ́gẹ́ bí a ti ń bá a bọ̀. Bẹ́ẹ̀ni. Ẹni ọba lọ lọ́ba kú. Àwọn àrírí yín lẹ̀ ń sọ fún wa. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ó yá ẹnu ẹ̀ náà la wà. Ẹ ṣé. Àyè náà ẹ̀ ní tẹnugbó bí ọwọ́. Àmín. Láṣẹ Èdùmàrè ayé ò ní kọ òun yín. Àmín. Ìrírí kan mo fẹ́ sọ. Ó ṣẹlẹ̀ pé lọ́dún yẹn abà yẹn wà níbi ẹ̀yìn Òṣìẹ̀lẹ̀, wọ́n ń pè ọ̀nà yẹn ní ọ̀nà Àláńkò. So àwọn abúlé yẹn wà ní ẹ̀yìn Òṣìẹ̀lẹ̀ láàrin Ìka Àgbò ní ibẹ̀ yẹn wà. So ẹnìkan ló wá ní ká lọ dẹ̀gbẹ́ alẹ́ ń bẹ̀. A ṣe àdébẹ̀. Nígbà tá a máa débẹ̀, ẹni tá a lọ bá lábúlé òun ti lọ ká tó dé abúlé. Ó ti lọ oko. Ẹ̀pẹ́. Ìyàwó ẹ̀ wá sọ pé àpé kò dẹ̀ pẹ́ tó jáde. So a níbo ló gbà ó júwe fún wa. So àṣà tọ̀nà yẹn bá kàn ṣeré òun náà tó ń bọ̀ nìyẹn. Àbájọ bẹ̀rẹ̀ sí ní dẹ ìgbẹ́. Kò pẹ́ kò jìnnà, mo yìnbọn fún ẹtu kìíní, mo pa. Mo yìn fún ẹtu kejì, mo pa. Àwọn tá a jọ lọkàn tí ì pa àwọn tí ì yìnbọn. A wá lọ sínú oko tíìkì kan. Oko tíìkì yẹn ó pọ̀ lọ́gán. So wọ́n wá pín ara wa pé kí ẹnìkan gba bí yo, kí ẹnìkan gba bí kẹ́ni. Wọ́n wá ní àpégbọ́ ìgalà kan wà nínú oko tíìkì yìí pé kó tó rí iná báyìí pé ó ti lọ o. Mo náà máa pa lónìí. Wọ́n láṣẹ o. Mi ò tí ì rin bóyá orógún méjì, mo kàn rí ojú ẹran nínú tíìkì yẹn. Nínú tíìkì yẹn. Ojú ẹran yẹn wá jójú ẹran méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹran méjì rèé. So mi ì lè yìn torí ojú ni mo rí, mi ì rí ara ẹ̀. Bí mo ṣe yọ díẹ̀ mo wá rí pé gàlà ni akẹran kan àpòrán yẹn jìn sí akẹran yẹn. Mo dẹ̀ yọ dáadáa kò lọ. Mo dẹ̀ fi sí ní apá. Ẹran yẹn dẹ̀ gbéra, ó dẹ̀ nọra ẹ̀ mọ́lẹ̀ gbì. So mo ti sáré ṣẹ́ ọ̀tá. By the time tí mo fi ṣẹ́ ọ̀tá yẹn, ìkejì ó ti lọ. Mo ṣe ṣẹ́ ọ̀tá, mo dẹ̀ súnmọ́ ibi tí ìgalà yẹn tí màá fi débẹ̀ náà bá ti gbéra. Yóò gbìyànjú náà. Bọ̀ níbẹ̀ yẹn ó ṣàdàpọ̀n bíi pé kán du ẹran. Mo bá fi iná pé ẹni tó jẹ́ àgbà tá a jọ lọ ìyẹn ń bọ̀. Mo tún ti fi iná pé ẹnì kejì tó jẹ́ ọmọ ọbẹ̀ yẹn gangan. Ìyẹn náà dé, mo ní kó wọlẹ̀ ọ̀nà ẹran eléyà ti kú. Àwa ń tọ ẹran yẹn, à ń tọ̀. Ibi títí kì yẹn pin sí ojú igbó yẹn kò lè ju orógún lọ. Àwa ń gbọ́ bí ẹran yẹn ṣe ń ṣe nínú igbó yẹn. Ẹni wa náà ẹran yẹn ló ń ṣe ń bẹ̀ yẹn o. Ó bá mú àdá, ó ti gbé bọ́n lẹ̀, ó bá torí bọ inú igbó yẹn. Ó bá débẹ̀ mú náà. Àárín yẹn ni ó bá náà. Ìpọ́n lòun rí ní ibi tá a ti ń gúrò, òun ò rí nǹkan kan o pé kí n máa bọ̀ o. Mo bá débẹ̀. Mo tún ṣe débẹ̀ tá a ṣá wo ìpọ́n yẹn rẹ̀. Mo kàn tún lè tí ìpọ́n yẹn wọ abẹ́ inú ìpà báyìí. Ṣé bí mo ṣe torí bọ inú ìpà yẹn tí mo jáde sí ìgbàǹgbà mo bá rí oyin tán bo igi rẹpẹtẹ gan. Mo wá sọ fún bọ́ yẹn pé kó wá wo nǹkan tí mo rí. Ó ní kí ni mo lóyún. Ó lóun ò wá o. Mo ní wá wò. Ó lóun ò wá. Kó wá wo oyin. Pé kó wá wò. Wọ́n bo kàn sí lára igi o, kàn sí nínú wo bọ̀. Kàn bo àwọn bí igi ẹ̀pà báyìí kàn wà lára igi tí ò ní wò rárá. Kí wàá ní kó wá wò ń bẹ̀. Ibi tá a bá dé rè ẹran la ní. Mo ní ó bá lóun ò wá.
kò sí ṣíṣe kò sáì ṣe ibi ìṣàlà rí ìpọ́n ẹ̀dẹ̀ ó bá nìyẹn bá ní ká padà dẹ̀ padà. ìpọ́n rẹ̀ ọlọ́mọ. kò lọ mọ́ nítògùn lákàyè àárín yẹn ibi tá a ti ró yẹn ìpọ́n ẹran yẹn ò lọ mọ́ bá ní ká padà dẹ̀ padà. wọ́n á sọ fún wọn pé sọ́mọ̀ pọ̀jọ́ kejì èmi ń lọ skul pọ̀ tílẹ̀ bá ti mọ́ dáadáa kí wọ́n wá wá ẹran yẹn. so a dẹ̀ ṣe ọdẹ yẹn títí débi aago 4:30 ó tún pa ẹtu kan sí ó jẹ́ 3. ó wá ní igbó tóun lọ wò ní etí abúlé tí àfìdé yẹn tóun fi padà pé ká lọ wo igbó yẹn pé ẹtu wà nù igbó yẹn dáadáa pé ìwújù náà tún máa ń jẹ ní àwọn nù pákí kan bẹ̀. àwa lọ so nígbà tá a lọ òun síwájú èmi tẹ̀lé ọdẹ kan gba ẹgbẹ́ lọ́hùn so a gbọ́wọ́ ìyẹn so ibi táwa ṣá ti ń lọ ṣá ó bá gbọ́ téwújù ń jẹ so ṣá ń yọ wọn èmi dẹ̀ dúró ó bá yìnbọn fún ewújù yẹn nígbà tó máa lọ mú ewújù tó yìnbọn sí nítògùn láka ewújù yẹn bóyá ló ju ẹ mọ́ lọ lórí ń bẹ̀. àṣẹrù kò lọ ta ni. kó èkó yé mi o ẹ mọ̀ pé òun ló síwájú òun ló yin ìbọn kí ló wá yìnbọn fún yìí ó ní òun rò pé ńlá ni aṣáwà padà ẹni tibí náà wá pa ẹtu wá ní báwo la ṣe máa ṣe báwo la fẹ́ ṣe. ẹtu ti pé 4. ẹtu ti pé 4. ẹ jẹ́ ká sun ẹtu. ẹ gbé lọ́kọ̀ọ̀kan. àwa 3 ni. so wọ́n bá sun 2 wọ́n sun 2 so wọ́n ní 2 tó kù yẹn pé káàtà ló dààmú níbọ̀ ìgalà yẹn kan ọlọ́run máa lọ́wọ́ tó bá di aago 9 so wọ́n dẹ̀ sun tibí wọ́n pín àgbà tí tọ̀dọ̀ wa lọ. ní ìyàlẹ́nu tán padà lọ wá ẹtu yẹn àbí ìgalà yẹn nígbà tí ilẹ̀ mọ́ ibi tí oyin yẹn bò tán rí yẹn wọn padà rí oyin mọ́ wọn ò rí nǹkan kan mọ́ ṣùgbọ́n ṣá wọn ò rí pé ìgalà yẹn lọ síwájú tàbí ó lọ sẹ́yìn wọn ò rí ìpara ẹ̀ wọn ò rí tọ̀ mọ́ rárá. fẹ́ràn wa wọlé. kò yé mi nígbà tán wá sọ bẹ́ẹ̀ yẹn fún mi ẹ rí wọn nìyẹn. so àbúrò mọ́ èmi kan àwọn ní àpèsìn ọdẹ gbogbo Ẹ̀gbá bàbá àánú la máa ń pè wọ́n. mo wá sí tó rán dẹ̀ máa ń yíwọ́ padà mo wá lọ bá wọn pé bàbá mo yìnbọn fún ẹran kan ní ibi báyìí ẹran yẹn kí n súnmọ́ ká dú ẹran gbéra ó dẹ̀ wọ̀gbẹ́ báyìí la ṣe tán nǹkan báyìí la wọ́n ní wọ́n ní àti ẹ̀dùpẹ́ ipe tó bá jẹ́ nú oyin tí mo rí yẹn tó bá jó ta mí ni wọ́n ní kódà ipe tí ìbà sí ọ̀wọ̀ dáadáa lára mi pọ́ lọ́n jẹ́ kí n lè bọ̀ jáde nínú igbó yẹn o pé bóyin yẹn ò ṣe ta mí láàrọ̀ra oyin tẹ́ ń pè táìmọ̀ ń pe ẹni tí bí sí pé kó wá wò wọ́n kó wá ya ara kò lè yá kó wá wò tójú mi rí bẹ́ẹ̀ náà ni ipe bí ò ṣe sí nǹkan kan pé ó ti tọ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n ò fẹ́ ká jẹ ẹran yẹn ni pé kò ń ṣe ẹran tí a lè jẹ pàtí pé pàápàá kò ń ṣe gbogbo ẹran tọ́dẹ bá rí ló lè pa o kò dẹ̀ ṣe gbogbo ẹdẹ tẹ́ran bá pa ló máa jẹ. so bí yẹn láti ìgbà yẹn mi ì dẹ̀ padà lọ ṣe ọdẹ ní abúlé yẹn mọ́. kí ló dé. kò sí nǹkan kan èyí tí mò ń sọ yìí náà ọdún tó kọjá yẹn ni kò sí nǹkan kan. ẹ̀yà ajá lọ bẹ̀ o. ó bá ti yá ó ti yá náà nìyẹn. ìrírí yín kan nìyẹn. ẹlẹ́ẹ̀kejì nǹkan. ìrírí ẹlẹ́ẹ̀kejì ó ṣẹlẹ̀ pé àbúrò ìkẹta síyàwó mi ó jẹ́ obìnrin so àwọn ọkọ ẹ̀ wá fẹ́ ṣe òkú wá lóun nílò ẹran ọ̀gbẹ́ kò ṣeé kọ mú báyìí ó ti bọ́ sínú òjò inú oṣù karùn-ún oṣù kẹfà ní àsìkò yẹn bẹ́ẹ̀ ni ó ti bọ́ sínú òjò ó ṣàní pé kábò ń ṣe bí bọ́ bá ṣe máa ṣe. wọ́n ń pe dáàdì wa kan ní ifá operator ọdẹ làwọn náà. ifá operator yẹn àwọn ọkọ yẹn mọ ifá dáadáa wọ́n sọ fún ifá náà pé àwọn nílò ẹran ọ̀gbẹ́ ifá wá sọ wọn pé ẹ ṣe sọ fọ́kọ ẹ̀gbọ́n lágbájá ó máa bá ń ṣe ìyẹn náà wá sọ bá ṣàṣejọ pèrò pọ̀. ọ̀nà yẹn ọ̀nà Ọbáfẹ́mi Owódé ní àdúgbò yẹn àbágbéra nígbà tá a máa kúrò lábẹ́òkúta lọ́jọ́ yẹn a kúrò bóyá bíi aago 7:30 lálẹ́ àṣàdàbúlé yẹn
bíi aago 9 nígbà tá a débẹ̀ wọ́n bá ní wọ́n ṣáà sọ pé ta ló lè mú wa mọ ọ̀nà nǹkan kan. Yorùbá kan ṣo tá a bá lábúlé yẹn bàbá olórọ̀dẹ ẹbẹ̀ ni bàbá yẹn wá bá wa pé àwọn ègùn méjì torí mi ò débẹ̀ rí láyé mi so ègùn yẹn wá fi ọ̀nà ó fi hàn mí gbogbo wa a pínra a lọ ṣá lọ kò sí bó ṣe máa lè tó mo lémi náà máa kọ́kọ́ gbọ́ ọwọ́ ní ibi ó pẹ́ o mo kàn gbọ́ táwọn ewújù ń jẹ mo dẹ̀ yọ odù ọ̀yà ńlá mo pa mo tún gbọ́wọ́ àwọn tán lọ́lọ́run àwọn náà ti pẹ̀rọ a ṣá lọ a lọ a rí nǹkan kan ẹni tó tẹ̀lé mi wá ní tó ó ti sú òun o òun máa padà o ṣe yóò wá dábúlé mọ́ èmi ò lè padà o kí la wá pa wá tún jáde padà mo wá rí igbó kan òun ti padà so igbó yẹn wọ́n ti gan bóyá àwọn tó ń fẹ́ ta oko lọ gan inú igbó yẹn mi ì má dà mi ì mú nǹkan kan mo ṣáà ń dẹfẹ̀ ìgbésí nínú igbó yẹn mo ṣe lọ rí ọgẹ́ ọ̀pẹ yẹn ò ga báyìí mo ṣe rí àlégbà yìí nìyẹn ẹ̀rù kọ́kọ́ bá mi pé irú àlégbà wo lóru nílẹ̀ẹ́lẹ̀ lórí ọ̀pẹ tán gé irú àlégbà wo ló tó yìí wọ́n ti gé ọ̀pẹ wọn wá jẹ́ orí kùkùté ẹ̀ so even ọ̀pẹ tó wà nílẹ̀ ó ti rà ó ti jẹrà mọ́lẹ̀ àlégbà rẹ̀ kẹ̀ kí ló dẹ́kun ṣáà tẹ ìbọn mọ́ ìbọn yẹn dùn ní mi pé kó dùn lọ́rùn ó ṣe mo ti sá lọ dànù pé kò kú sí tó dẹ̀ máa ṣe ìrù tó fi ṣe ìrù ó tó ọwọ́ mi báwo mo ṣe máa gbé léyìí máa gbé tó bá tún ṣe gbìrìgbìrì mọ́ mi lọ́wọ́ máa sọ́lẹ̀ máa gbé máa tún sọ́lẹ̀ mo ṣáà mo wọ́ kúrò nínú igbó yẹn ọ̀nà tí mo mọ̀ pé ọ̀nà abàyẹn lélẹ̀ mo gbé sí ẹ̀gbẹ́ ọ̀nà mo wá pàdé kan náwọn ọdẹ tá a jọ lọ wọ́n ní kí ni mo yìnbọn fún mo ní mo ti pa òjò ọ̀yà kan mo dẹ̀ ti pa àlégbà o wọ́n níbo ni mo gbé sí mo ní báyìí ikọ́ wá ní àpé òun náà pa ẹtu kan pé bọ̀ ẹnìkan náà ti yìnbọn fẹ́ tu tí ó pa o tí mò ń sọ ó ti tó aago 4 bàbá yẹn náà láwọn ti ń lọ sí abúlé mo ló sì kó ẹ̀pà 3 lọ́wọ́ mi nẹ́pà 5 tí mo mú 2 ni mo ṣe mo ló sì kó 3 mo ní ó dìgbà tílẹ̀ bá mọ́ kémi tó mọ̀ pé bí ò ṣe ọdẹ mọ́ òun mo wá padà síbẹ̀ mo lọ sí abúlé gangan mo bá àwọn ọdẹ tó kù àti bàbá yẹn mo bá wọn níta mo á bí bàbá ọ̀nà tó wà ní ọ̀kan tó lọ yìí bó ní ọ̀nà yẹn lọ wọn nínú oko náà ló lọ pé bọ̀ tí n bá rìn pé oríta kan wà ń bẹ̀ tó jẹ́ bí ọ̀nà 3 báyìí pé èyí tó gba apá àlàáfíà mi yẹn pé abúlé kan ni màá lọ yọ sí pé tí bá ti débẹ̀ kí n ṣáà dárúkọ àwọn pé láti ọ̀dọ̀ wọn ni o ló dá mo ṣàṣe ń lọ mo wá rí oko kan tó pọ̀ bọ̀ iná tí mo tàn sísàlẹ̀ oko yẹn mo rí pé igbó ni irú ọ̀bí ni èmi ń wà tó mo ṣáà bọ́ sínú oko yẹn mò ń tọ̀ mo kàn tún bá táwọn ewújù tó ń jẹ ní ọ̀jẹ̀jánu oko àgbàdo yẹn wọ́n ń jẹ nínú ibi igbó tó jẹ́ bí rà ọ̀tẹ̀ ìbọn ni mo ṣe tẹ̀bọn yẹn mò ń wò kan tó kúnlẹ̀ mo ṣáà ń wò kan tó ń gbéra tó ń dìde tó ń gbéra tó ń dìde mi ì dẹ̀ mú àdàdá ni mo sá tẹ̀lé èyí tó ń gbéra tó ń dìde yẹn by the time tó máa fi ṣe ló lọ jáde sí ìgbàǹgbà ó wá tún jẹ́ odò ọ̀yà èyí tó gbélé ń jẹ́ bí ọmọ ọ̀yà kó tó ṣẹ̀ ń ṣe pákó méjèèjì tó mo ṣe padà sí abúlé ni nígbà tí mo wá dá abúlé bàbá yẹn wá ń bi mí pé àwa 4 wa ẹnìkan pa ẹyọ kan ṣo èmi pa 4 tí mi dẹ̀ dé ibi ìdẹ́gbẹ̀rí wọ́n ní báwo ni mo ṣe ṣe ìgbà pé kí n fún wọn ní oògùn yẹn mo ní oògùn kọ́ o wọ́n ní kí ni mo ní 1 ẹ̀kọ́ṣẹ́ ọdẹ ni ìdákejì ẹ̀wẹ̀ mo jẹ́ni tó ní ìrọ̀kò tó tí n bá fẹ́ ṣe ọdẹ pé mo fẹ́ ṣe ọdẹ àfi tí ara mi ò bá yá lókù ni mi ò ní ṣe pé tára mi bá yá kí ó má sí nǹkan kan
màá ṣe ọdẹ yẹn tílẹ̀ bá mọ́ pátápátá báyìí yes òun náà lèmi máa ń gbà pé èmi ò pa ẹran o tó bá kàn ṣe pé ẹni tó ní kábò ń ṣe ọdẹ pé tó ẹran báyìí ni apá inú ẹ dùn gan. ṣe gbé àǹtà yẹn náà. a gbé àǹtà yẹn bọ̀ inú àwọn ọmọ ọdẹ wa tó jẹ́ Ifá tí mo sọ pé Ifá yẹn àwọn ni mo gbé yẹn fún àwọn náà gbé lọlé torí tá a bá ní ká ṣe àǹtà yẹn mọ́ ẹran fáwọn ti bí ó máa dàbí nǹkan míì àwọn aráàlú òyìnbó ló fẹ́ fi ẹran ṣe lálejò ó máa dàbí nǹkan míì ní ojú wọn pé irú ẹran wo náà wà fún wọn yìí so bí Ifá yẹn ṣe gbé àǹtà yẹn táwọn gbé lọlé àwọn náà wà lọ jẹ yẹn nílé. ìrírí yín kejì o. ẹgbẹ́ náà wá ẹ wá wòran mi ẹgbẹ́ tùpà wá ẹ wá wojú mi wò ẹ̀yà wá wòran èmi dúdú bí ewúrẹ́ bọ́ra tí jẹ́ dẹ́dẹ́. orúkọ mi ni Kọ́lá Akíntayọ̀ dẹ̀ ìlú Ìbàdàn. ó ní kí n já yín sí nǹkan kan ni o. iléeṣẹ́ kan ń bẹ tá à ń pè ní Yebot Automobile ní ìdojúkọ Lé-Márùn ní Ìwó Ròdù ló wà. béèyàn bá fẹ́ ra mọ́tò tó jẹ́ nọ́mbà 1 grade 1 Tòkunbọ̀ Yebot Automobile lẹ máa lọ nídojúkọ Lé-Márùn. àwọn mọ́tò oríṣiríṣi náà níbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ Toyota bẹ́ẹ̀ fẹ́ Nissan lóríṣiríṣi BMW àwọn Lexus lóríṣiríṣi Audi Mercedes Benz Madlas àti Mazda lóríṣiríṣi àti gbogbo àwọn ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ máa lọ sí Yebot Automobile. mọ́tò tí wọ́n grade 1 Tòkunbọ̀ ní. àwọn nọ́mbà wọn tẹ́ ẹ máa pè ó ní mo fẹ́ pè fún yín yìí 080 5530 7952 àti 080 5526 7136 àti 080 3301 3721. àwọn nọ́mbàs wọ̀nyí ní ká ẹ pè Yebot Automobile débẹ̀ ra ọkọ̀ rẹ mú kọ́kọ́rọ́ sí gbé nǹkan ẹ ta yún òǹdó ní mọ́tò nìyẹn fàkátì. ètò sì kẹta. ètò tún sì kẹta tó jẹ́ ní ti tọlọ́dẹdẹ mo ṣe ọdẹ yẹn lọ́dún yẹn mo pa kátà ẹyọ kan ṣoṣo lálẹ́ ṣùgbọ́n tí mo wá pa kátà yẹn tílẹ̀ mọ́ wọ́n yan àkàtà yẹn ìyàwó mi ló yan ó wá gbé sínú abọ́rin tán fi bọ ẹran yẹn ó wá kó sínú ẹ̀ ó gbé sí àárín ilé ní abúlé ó gbé sí àárín torí ilé ọ̀dọ̀ wa yẹn wọ́n ṣe pásẹ́jì kékeré báyìí ńlá báyìí so àárín méjì yẹn òun gbé sí i lọ́sàn-án ọjọ́ yẹn dẹ̀rẹ̀ wọ́n ṣe mọ́ínmọ́ín ẹ̀wọ̀ tó bá ń ṣe mọ́ínmọ́ín lábúlé wọ́n máa ń kó igi sí ìsàlẹ̀ irin tó fẹ́ fi ṣe mọ́ínmọ́ín yẹn tó bá ti ṣe so á pé ọ̀tọ̀ lọ́ fi ṣe mọ́ínmọ́ín òun wá rò wípé nígbà tó dalẹ̀ tó fẹ́ dáná ó wá rò pé igi tó fi ṣe mọ́ínmọ́ín ló wà nínú apẹ tán gbé sí àárín ilé ṣe ló gbé ṣe ló dá sí ìta àwa dẹ̀rẹ̀ alájá a ní kinní ni wá ẹran ló dànù ajá bá he ẹran wọ́n bá jẹran so wọ́n tẹ̀ bàtàn wọ́n gbé nǹkan ọbẹ̀ lé ná wọ́n bá ní ẹran dà lẹ́yìn tó gbẹ̀rán wọlé bá ní àárín ìkíní ló ń gbé sí àárín ìkíní kẹ̀ nǹkan tó ń gbé láàárín ìkíní igi tó fi ṣe mọ́ínmọ́ín lọ́sàn-án lòun rò pé ó wà nù kí lòun ti dànù síta o ó dànù kí lòun ti dànù àbámú torchlight ká lọ wo gbogbo ibẹ̀ àárí píntín ní báyìí àwọn ajá ti gbé wọ́n ti jẹ kí láwa fi jẹun. ó lẹ́sẹ̀kẹsẹ̀ tí nǹkan yẹn ṣẹlẹ̀ ó ti ń fẹ́ máa sọkún yẹn obìnrin yẹn toró mo ní pé kó má ṣèyọnu kó má wọrí ẹ̀yin lẹ máa jẹ àṣán yẹn lálẹ́ yìí o torí èmi máa jáde lọ báyìí o ṣùgbọ́n sẹ́yìn àfi kẹ́ ẹ ṣe bẹ̀ yẹn kẹ́ ẹ jẹ bẹ́ẹ̀ o torí mọ́mi wa máa ń fẹ́ ṣe nǹkan fún wa tí ò bá sẹ́ran bẹ́ẹ̀ yẹn wọ́n á ní pé kán lọ ra ìbájẹ́ mi náà mo fẹ́ jẹun tí ó sẹ́ran wọ́n á ní kán lọ rẹja tàbí kán lọ ra tìkò máa wò pé nǹkan tẹ́yìn jẹ bẹ́ẹ̀
tẹ wá ní pé kán lọ ra ẹja tàbí tí n kò pa mo ní láyé kò tí nǹkan tó jọ ẹ jẹ́ ká jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ yẹn èmi ṣá gbébọn mo dẹ̀ dẹ̀gbẹ́ lọ lálẹ́ ọjọ́ yẹn bóyá ni mo sì tọ oko kòkó dáàdi mi oko kòkó yẹn ó súnmọ́ etí ipa mi ì tí ì tọ̀ jáde mo ti yìnkì 3 ọ̀tọ̀ọ̀tọ̀ fún ewu jù kí ni mo dẹ̀ ń wá mo kàn dẹ̀ gbé mo yí padà sí abúlé bọ̀ tí màá fi délé wọ́n ti sùn mo wá jí pé kówó tí mo pa òun lè ní kí n jọ ń tó lọ má bínú kọ́ tó bá ṣe pé èmi náà kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe irú ẹ̀ o ṣùgbọ́n oògùn ó ti dì fún wa ní ibi so kò sí àbúrú kankan ohun tó Ọlọ́run kọ pé a máa jẹ mí olótún ti dé délẹ̀ yìí so ìyẹn jẹ́ lára. nídìí iṣẹ́ ọdẹ yìí bẹ́ẹ̀ yàtọ̀ fáwọn nǹkan tẹ̀ ẹ́ sọ yìí bẹ́ẹ̀ ọjọ́ wo lẹ̀ lè gbàgbé láéláé nídìí iṣẹ́ yìí. àwọn ọjọ́ tí mi lè gbàgbé wà o tó jẹ́ sí burúkú ó wà tó dẹ̀ tún jẹ́ sí dáadáa ó wà. ẹ jẹ́ aṣọ ti dáadáa náà. lára ti dáadáa tí mi ò lè gbàgbé o ni mo rántí ọdún kan that was 2005 ìgbà yẹn mo wà ní iléèwé olùkọ́ni àgbà so a wá fẹ́ san owó ìbẹ̀rẹ̀ sáà báwo ni mo ṣe fẹ́ ṣe mo kàn mo lọ sábúlé nígbà tí mo dábúlé ní ọjọ́ Jímọ̀ yẹn mo láwọn àbúrò ọkùnrin a bá gbéra a lọ wú pákí ní ọjọ́ Jímọ̀ yẹn nígbà tá a wú pákí yẹn wọ́n bá tá a lè kó nínú pákí yẹn a kó jáde nígbà tílẹ̀ ṣú mo gbébọn mo kọ́kọ́ lọ rú gbogbo pákí yẹn mo lọ rú sí ọ̀nà so mo ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ọdẹ. lálẹ́ náà lẹ ń rú pákí. ògùn lákàyè lálẹ́ yẹn náà ni mo ń fi torchlight rù torí mo rò pé tílẹ̀ bá máa fi mọ́ tèmi ti rù tán káwọn ọdẹ bẹ̀rẹ̀ bíbẹ ọdẹ tèmi bá ti dẹ ojú oorun màá lọ sùn so mo ṣàgbé náà ọdẹ tí mi bá ní sẹ́ Ọlọ́run lọ́jọ́ yẹn mo pa ẹran oríṣi méje ẹran méje ọ̀tọ̀ọ̀tọ̀ mo pa ẹtu 1 mo pa ẹtu 2 mo pa olóòrè 3 ó jẹ́ 5 mo pa àjàkùmọ̀ 1 àti ọ̀yàkó 1 ó jẹ́ ẹran 7. mo wò pé ẹran yìí kò ṣeé kó dé abúlé mo wá gbé ìjàkùmọ̀ ẹyọ kan ṣoṣo yẹn mo gbé wá sí abúlé tó ń gbà tẹ́ni tó ń ra ẹran lọ́wọ́ mi tó ti dé mo kàn dẹ̀ gbé lọ ibi tí mo pa àwọn ẹran yẹn sí ni ó lọ rà kódà owó tí mo nílò fún san owó léèwé lọ́dún tí mò ń sọ yìí ó kájú ẹ̀ ó tún lé so aṣáde nígbà tó di Saturday yẹn àárọ̀ wọ́n bẹ pákí yẹn ajá àkósọ́ra nígbà tó di Sunday wọ́n yan tó tún di àárọ̀ Monday wọ́n gbé wá sí ọjà Olùgbò tá a máa ń ná wọ́n wá ta gàrí yẹn mo dẹ̀ fáwọn náà lówó ìtókù mo dẹ̀ padà sí iléèwé tó jẹ́ lára ẹ lè gbàgbé ọjọ́ náà láéláé tí mi lè gbàgbé. ṣó nìkan la fẹ́ sọ eléyìí tó dùn yẹn nínú. lára ètò tún dùn mọ́ mi náà dáadáa tún wà ètò tún dùn mọ́ mi náà ó jẹ́ pé lọ́dún kan àwọn ọ̀gá tá a jọ ń ṣe iṣẹ́ so wọ́n láwọn nílò ẹran ọ̀gbìn wọ́n wá láwọn máa fún mi ní owó mo wá sọ pé lára nǹkan tí mi ò ń fẹ́ ni pé kán fún mi ní owó ìpè ìdí àti ìtumọ̀ ni pé tẹ bá fún mi lówó tí n bá ṣe ọdẹ yẹn tí mi ò bá pa ẹ lè wò pé àtòrò ti gba owó lọ́wọ́ wa tí n bá pa náà ẹ lè sọ pé nǹkan kan bọ̀ tí n bá ti pa ohun tí n bá máa fún yín máa gbé wá o wọ́n bá ló dàpọ̀ tí àwọn lọ́rùn ọjọ́ tí nǹkan yẹn wá kù bí ọ̀la tí nǹkan tó fẹ́ ṣe yẹn gangan tó máa jẹ́ mo wá pè wọ́n pé tó ṣe bọ́lá ní nǹkan yẹn ó níyẹn mo náà dà pé kò sí wàhálà so mo dẹ̀ dẹná lọ́dún yẹn kódà mo pa akẹran kan akẹran yẹn ó kọjá bẹ́ẹ̀ so mo dẹ̀ pa ẹtu mo tún pọ̀ yà ìtẹ́mi náà máa tà
ìyá kẹran yẹn mo déédéé pè wọ́n pé tó èmi ti pa ìgalà o, ìgalà yẹn dẹ̀ ni mo wò pé ó máa kájú nǹkan tí ẹ fẹ́ ṣe o. Wọ́n wá náà pé ṣèbọn náà kì í gbé galà wọ̀lú, wọ́n ń gbé galà wọ̀lú, wọ́n ń gbé galà wọ̀ gbòòrò dáadáa o, kò sí ní tó fi ṣe yẹn pé ṣùgbọ́n ṣá o àwọn tán máa gbé ìgalà yẹn wá tán bá ti gbé dé ọ̀dọ̀ yín yo wọ́n máa mú awọ ẹ̀, wọ́n máa mú orí ẹ̀, wọ́n dẹ̀ máa mú àwọn nǹkan tó wà nú ẹ̀ bí ẹ̀dọ̀ ẹ̀, wọ́n máa kó o. Wọ́n ní ṣé kò jẹ́, mo ní kò jù yẹn lọ, bá ló dáa. So ẹ ṣáà jẹ́ nǹkan tó tún mú inú mi dùn. Lára nǹkan tó tún múnú mi dùn tí mo tún rántí ọdún yẹn ẹni tán bí lé mi Rédíóníkì ló kọ́, so ó wá fẹ́ ṣe freedom, so gbà tó fẹ́ ṣe freedom yẹn ó bá ní àwọn ọ̀gá òun sọ pé ẹ̀yàn fẹ̀rẹ̀ pé ẹran ọ̀gbẹ́ kìíní kan pé wọ́n ṣàmọ̀ pé ọdẹ ni wọ́n, ó lò ní pé kọ́ má wọ̀rí, mo ní kọ́ má wọ̀rí. So mo wá gba ṣàpọ́n lọ lọ́dún yẹn lọ́hùn ní ọjọ́ Jímọ̀ nígbà tí mo kúrò níbi iṣẹ́, mo lọ ra ètù, mo ra àyà, ìṣàkàbùlà ni mo yìn ní gbogbo ìgbà yẹn, mo ra ètù, mo ra àyà, mo dábúlé. Nígbà tó dábúlé ṣe ni mo ní kí n sùn díẹ̀, mo ṣe sùn lọ gbàgbé nìyẹn, tí mo máa tají aago 2 kọjá. Aago 2 kẹ̀ pẹ̀lú ìlérí tí mo dẹ̀ ṣe fún ẹni yìí tó jẹ́jẹ́ Sunday ní nǹkan tí ó fẹ́ ṣe, ṣákàn sáré jáde. Nígbà tó gùn máa fẹ́ òótọ́ ṣe ló dàbí pé láti abúlé wa kéèyàn má tí ì rìn ju bóyá bí orógún 3 lọ sínú igbó, mo dẹ̀ yà láàlá pákí yẹn, ṣe ni mo dẹ̀ ń wojú ẹran, mo dẹ̀ yìn ṣàkàbùlà sí gbéra, ẹran bá ṣubú. So ṣíṣubú tí ẹran yẹn ṣubú ṣe ló fi ìhó, ó fi gún ilẹ̀ lẹ̀, ayé ẹ̀ yí sí òkè. Èmi dẹ̀rẹ̀ tí n bá fẹ́ dẹná àdá tí n bá ti rí ni mo máa ń mú, tí mo máa ń mú lọ. So Ọlọ́run ṣàṣe lọ́jọ́ yẹn lára àdá tán ti fáìlì tó ti mú, ṣe mo ṣe gbé àdá lé kọ̀ fún ìgalà tó já báyìí, ṣáì ìgalà yẹn ó gbéra tán bẹ́ẹ̀, àtèmi o àti torchlight ó rù wá mọ́lẹ̀ dànù ni. Torchlight ṣí dànù, àwọn tọ́ṣì oníbátìrì ńlá yẹn mo máa ń lò ń gbà yẹn, ó ṣáàṣì dànù tó ti kódà mi lè sọ bí ara mi ṣe rí mọ́. Bẹ́ẹ̀ ló ń dìde tó ń ṣubú, tó ń dìde tó ń ṣubú, bọ́ láàrin bí ìṣẹ́jú 5-6 òye là, ojú mi là dáadáa, mo rí ibi tí torchlight gbà, mo mú torchlight, mo dé padà, mo sáré lọ kí ìbọn padà. So mo wá padà wá, by the time tí màá fi padà wá yẹn mo ṣáàtì tí ó dẹ̀ lè ṣe nǹkan kan mọ́, mo wá súnmọ́, mo wá ibi tí ìbọn bá ẹran yẹn mi ò rí. Ṣé ìbọn ò bá ní, ṣé èrò ìbọn ló gbọ́ tó ṣubú ni kíní kan. Mo ṣá wá títí tí mi rí, mo dẹ̀ filẹ̀, mi ì kú lè gbé, mo bá padà sí abúlé, mo lọ pé àwọn àbúrò mi pé kán wá, pé wọ́n pa gálà o, wọ́n dẹ̀ wá. Ẹni tó gbé ìgalà yẹn nígbà tó wọ́n bá máa gbé látorógún kan ó gbúdọ̀ gbé lẹ̀ ni títí a fi gbé já ọ̀nà. Wọ́n á sọ fún wọn pé bó ní pé ìbọn bá ìgalà wọ́n ṣáà ń wá, wọn ò rí, nìkan wá ní káwo bí ojú àdàbí tí mo gún yẹn, tí mo dú yẹn. So ńgbà tán máa wò mìníṣàn kan ṣoṣo tó bá ṣe ló bá níbi etí, ó ní mìníṣàn kan ṣoṣo yẹn tó bá, ẹyọ kan ṣoṣo dondo ní mìníṣàn tó bá. So bíbá tó bá yẹn ló fi ó ti da orí ẹ̀rù, ó ti da orí ẹ̀rù tó fi ṣubú, tó fi oògùn lẹ̀. So ó tún jẹ́ nǹkan tó tún ètè lọ́wọ́ jẹ́ ti tó jẹ́ aburú. Aburú yẹn pé méjì, bọ̀ ìkan ṣe láwà lọ́dẹ pé o. So ẹni yẹn wà níwájú mi báyìí, èmi wà báyìí láàrin ọ̀nà lájọ wa, Akíntọ́lá tí wọ́n ń wó òun lélẹ̀, ẹtu náà ń lé, ẹnìkan ti yìnbọn fún ẹtu yẹn. So bẹ́tù yẹn ṣe fò sí àárín àwa méjèèjì, òun kàn yìnbọn láti ọ̀hún ni, ṣàdédé mi nìbọn fèsì. So bọ̀ mo ṣáà táwọn nǹkan kan tó fún sí mi ní ara, mo bá wọ ẹtu bá lọ, wá gbẹ́tu ẹtu tó pa, wá lóun náà bá káwọ́ lérí pé kí ló ń káwọ́ lérí fún orí mi, èmi náà rí àjọ dúró ni.
tó fi yìnbọn Ọlọ́run ṣàṣe nǹkan yẹn kò ṣe mí. bàbá ọdẹ mo fẹ́ kẹ́ ẹ fún wa ní àdé ìtọ́jú àìsàn. Ok, lára àdé ìtọ́jú àìsàn tó jẹ́ bí àrùn ara tí mo lè fi lẹ̀, yes sir. bóyá kí n fún wa ní ẹ̀pà kan. ẹ̀pà ọ̀yà. àtàn bá sọ pé bóyá wọ́n ta èèyàn kan lọ́fà, àyẹ̀pà tá a lè lò tó dáa dáadáa. So tó bá jẹ́ ọkùnrin ni ẹnìyẹn a máa lọ wá yéré ẹ̀pà tá à ń jẹ yẹn. ẹ̀pà bẹ́ẹ̀ ni tútù àbí tútù ni o, ìtàn ìtì ìyan ni o, tán ìtì ìyan tán ìtì ìbọ̀ tán ìtì ìsè rárá, a máa lọ wá tútù ẹ̀. tó bá jẹ́ ọkùnrin ni ẹyọ ẹ̀pà yẹn máa jẹ́ 9. ẹyọ odidi hóró a ti máa pa ẹ mọ̀ pé nínú páàdì yẹn 3 lè wà ń bẹ̀, 2 lè wà ń bẹ̀, bọ̀ ẹyọ hóró kọ̀ọ̀kan ó máa jẹ́ 9 fún ọkùnrin, 7 fún obìnrin. so a máa wá lọ wá èso là wọ́n tún ń pè ní lára lọ́dọ̀ tí. so ọmọ inú ẹ̀ ẹ̀gúsí kan wà ń bẹ̀ funfun báyìí lẹ́gúsí yẹn, ẹ̀gúsí yẹn ò ní ní láà funfun àbí láà pupa, ìbàjẹ́ láà funfun ìbàjẹ́ láà pupa. so ẹ̀gúsí inú ẹ̀ gangan yẹn funfun kínkìn báyìí làwọn ẹ̀gúsí yẹn máa ń rí, òun là máa wá. mélòó? kò ní níye, òun ò níye rárá. a máa wá a máa wá lọ, ó máa kúná mọ́ ẹ̀pà yẹn. so tá bá ti lọ tó ti kúná mọ́ ẹ̀pà yẹn, a máa wá ọṣẹ àbùwẹ̀ ní ìwọ̀nba. so a máa pò mọ́, tá bá ti pò mọ́ a dá ọṣẹ yẹn a dá sí méjì. ìdá kan ká fi sínú ọtí, nínú ọtí ògógóró tàbí ọtí òyìnbó ṣìnáàbù. so ìdá kejì ẹ̀wẹ̀ tíbẹ̀ yẹn bá ní ojú ká fi sìn ní gbẹ́rẹ́. so kán fi kùn, kán fi ọṣẹ ìdákejì yẹn ìta àdá síná tí yẹn kán fi sí ojú ibẹ̀ yẹn. so bí tó bá ṣe tí ọṣẹ yẹn ṣe ń pa tìta, èyí tó mú yẹn ó máa pa títí inú. ó máa pa títí inú. fóònù nọ́mbà yẹn kọ? fóònù nọ́mbà mi 070 38 02 7912. lẹ́ẹ̀kan sí 070 38 02 7912. bẹ́ẹ̀ bá tún ayé ìjọ mi wà ńkọ́? tí n bá tún ayé ìjọ mi wà, tó bá jẹ́bi tí mo ti bára mi ni mo bára mi, máa tún máa ṣọdẹ o. bó o ní ṣe ọdẹ ṣe mọ́ iṣẹ́ tíṣà? ó máa ń bọ olùkọ́ ni mí, kódà èmi ni alukoro fún gbogbo olùkọ́ ní Ògùn state. ọdẹ máa ń bo àṣírí, ó máa ń bo àṣírí. kí n fẹ́ ṣe ìnáwó, táwọn ẹgbẹ́ mi bá ń pariwo kí n lọ pa màálù, kó tó di pé mo bá dó ní màálù, máa ti ní ẹran ọ̀gbẹ́ tó ti gbẹ́nu lé pé máa ti ní. so yẹn máa ń jẹ́ ìwúrí àti ìdùnnú fún mi ní ọ̀pọ̀ ọgbà. ẹ ṣeun gan o, yes sir. ẹ kú àlejò wa, ẹ ní dààmú.